káàbọ̀ padà yára lé Miliki Express lẹ́tọ̀ ètò náà ní Miliki gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan kí n tó lọ mo ní a ní àlejò ńlá fún yín ẹ̀yin náà ti mọ̀ pé àwọn ẹja ńlá la máa ń gbé wá fún yín lórí Orísun ẹni tí mo ń sọ yẹn ni tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ni mo wò ní wọ́n máa ń ṣeré tíátà wọ́n tún wá jẹ́ àwọn àgbà nínú irú iṣẹ́ tá a máa ń ṣe ẹ̀yin náà tí mo ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ arábìnrin Sherifat Ọmọníyì Ògúnṣolú. Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn wa tí ẹ wà ńlé ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Ṣé mi lè pè yín mọ́mì no cause mo ojú yín tí mò ń wò yìí mọ́mì wọn tí ṣe wọn tí máa ṣe mọ́mì rárá. ẹ̀yin alẹ́ Tóyìn ò tí ì lọ o Tóyìn ṣì wà ní kalẹ̀ mo sáré ránṣẹ́ mọ̀ kóun náà gbà mí ó máa rán mi ṣe á ní máa lọ pé kí sáré lọ ra nǹkan wá so òun náà lọ ra nǹkan wá àjọ bẹ̀rẹ̀ ètò yìí ní àdẹ̀jọ́ máa parí ẹ̀ náà ni ṣùgbọ́n kémi sì máa bá àlejò wa sọ̀rọ̀ kí Tóyìn fi dé àlejò wa mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ ẹ fún wa ní àǹfààní ẹ fáwọn aráalé láǹfààní láti mọ̀ yín díẹ̀. So ẹ̀yin aráalé ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Sherifat Ọmọníyì Ògúnṣolú bí atọ́kùn ṣe introduction mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé iṣẹ́ tí à ń ṣe tí a yàn láàyò mo lọ sí ọmọ bíbí Ogun State ni mí ní Abẹ́òkúta tá a bá ń sọ wípé owó òdùrú bẹ́ẹ̀ ni èmi ni ọmọ amọ́lẹ́sẹ̀ bí àlàárì òun nìyẹn ọ̀nà owó kì í ránró àwí ìmẹ́nu kúrò ní tòwú bí yẹn ṣe wà nìyẹn ṣùgbọ́n Abẹ́òkúta ni ìlú mi màmá mi jẹ́ ọmọ bíbí Yewa ní Ẹ̀gbádò lọ́hùn tó ṣé kí n tún tẹ̀síwájú ni. Kẹtẹ̀ tó tẹ̀síwájú oníbèrè kan tí mo tẹ̀ fẹ́ béèrè ẹ ń ṣeré orí ìtàgé ẹ tún ń ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ n kọ́kọ́ béèrè báyìí ìgbà wo ni eré orí ìtàgé yín ní ṣíṣe bẹ̀rẹ̀? Kò sí pẹ́ náà eré orí ìtàgé tí mo kọ́kọ́ bá wọn ṣe wọ́n pe àkọlé eré yẹn ní Ọ̀rẹ́ Ọláìyá ló produce eré yẹn a ṣe Ọ̀rẹ́ yẹn ní 1992-93 ní Ọ̀rẹ́ 21 or 22 years ago. So ìgbà yẹn mo wà ní College of Education ní Òṣìẹ̀lẹ̀ ní Abẹ́òkúta so Ọ̀rẹ́ ni mo kọ́kọ́ bá wọn ṣe nínú sinimá àgbéléwò lọ́dún náà lọ. Ẹ ṣe ẹ lọ fún audition ni àbí torí pé ẹ kò mọ̀yàn wọ́n kò mú yín fi hàn pé wà lọ ṣeré Ọ̀rẹ́? Kò rí bẹ́ẹ̀ ní ibi tí mo ti mọ Ọláìyá mi lè sọ wípé Ọláìyá ni atọ́nà mi Ọláìyá kọ́ nígbà tí mo wà ní secondary school so teacher mi kan English teacher mi Mrs. Ogunrẹ̀mí woman yẹn sìn ó dà pé director of culture ní Abẹ́òkúta ni wọ́n sìn àwọn ni wọ́n fẹ́ ṣe anytime Akíntàndé governor kan ní Ogun State Akíntàndé nígbà yẹn so wọ́n fẹ́ ṣe stage performance kan so woman yẹn ló wá pè mí pé wọ́n ní role kan o pé ẹni tó fẹ́ play role because true life story governor yẹn ni wọ́n fẹ́ ṣe ní time yẹn so governor yẹn dẹ̀ ni òun ni governor Ogun State nígbà yẹn so ìyàwó ẹ̀ ń jẹ́ Christiana so ẹni tó wá play role yẹn wọ́n ní kó play role yẹn dáadáa so teacher mi yẹn ó dẹ̀ ti because nígbà tí mo wà ní secondary school cultural troupe ni o Igbo ni o Hausa ni o gbogbo ẹ̀ èmi mo máa ń lead wọn nígbà yẹn so bí woman yẹn ṣàṣe wá invite mi gbà tí mo dẹ̀ débẹ̀ so aṣáàdẹ̀ ṣe program yẹn nígbà yẹn stage performance yẹn wọ́n pe title ẹ̀ ní iyùn ẹ ṣe mọ nǹkan tó ń jẹ́ iyùn ní Yorùbá. ni mo ní kí n bi yín sìn pé kí ló ń jẹ́ iyùn. Iyùn ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ ló ń jẹ́ iyùn nígbà yẹn so wọ́n pe title movie yẹn nígbà yẹn stage performance yẹn rather
wọ́n pè ní iyùn nígbà yẹn so èmi náà mo play role Christiana yẹn lọ́dún náà lọ́hùn. So gbogbo time yẹn mo wà ní College of Education ní Abẹ́òkúta so láti ibẹ̀ because cultural center ní Ogun State ni a ti ṣe so ibẹ̀ ni mo ti wá meet Ọláìyá Adíméjì àwọn tán tó jù wá lọ ibẹ̀ ni mo ti mọ̀ wọ́n so ibẹ̀ náà mo ti mọ̀ Délé Òdúlé so àwọn náà ṣe múvì kan gbà yẹn mo fẹ́ lè sọ wípé múvì yẹn gangan ni ó jẹ́ kí àwọn èèyàn tún mọ̀ mí díẹ̀ múvì yẹn Bàbá Àgbà that was 1995 nígbà yẹn àwọn tó ti dolóògbé kọ̀ọ̀kan náà wà níbẹ̀ tó wọ́n ò ní Garuba no village headmaster ń gbà yẹn so gbogbo wọn ṣá ni àjọṣe múvì yẹn ní ọdún náà lọ́hùn ní 1995. ìrìn àjò títí sọ̀rọ̀sọ̀rọ̀ yín yìí báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀ ní ṣókí? tó ìrìn àjò sọ̀rọ̀sọ̀rọ̀ ó dà pé ó wà interwoven báwọn olóyìnbó ṣe máa ń sọ gbogbo ẹ wọnú ara ni torí mo mọ̀ wípé ẹni tó bá iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bí iṣẹ́ olùkọ́ náà ni iṣẹ́ pèdèpèdè iṣẹ́ olùkọ́ pàápàá jùlọ àwọn tó ń ṣe iṣẹ́ sinimá àgbéléwò iṣẹ́ olùkọ́ni náà ni torí wọ́n fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ni so nígbà tí mo ṣe tán ní College of Education gbà yẹn so ṣe akọ́ àwọn ọmọ school díẹ̀díẹ̀ ṣùgbọ́n lẹ́yìn yẹn ṣá ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní Muri International Television so ní 1996 ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ so ní July 1996 ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ so láti ibẹ̀ náà lọ mo tún máa ń ṣe àwọn múvì díẹ̀díẹ̀ ibẹ̀ náà ni mo wà tí mo bá Ògògó ṣe Ẹkún Ayọ̀ Madam Ṣàjẹ́ Ìbídàpọ̀ àtàwọn èmi bẹ́ẹ̀ Uncle Jídé Àmínà Ẹlẹ́hà múvì wọn kan tó dá controversy sílẹ̀ nígbà kan so ibẹ̀ náà mo ti ṣe àwọn múvì yẹn náà àtàwọn Fálà Ọmọborí Owó àtàwọn múvì díẹ̀díẹ̀ náà bẹ́ẹ̀ yẹn ṣá ṣùgbọ́n iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ 1996 ni mo bẹ̀rẹ̀ fully so ṣe dẹ̀ mọ̀ pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó pín yẹ́lẹyẹ̀lẹ bá ṣe máa ń sọ teamwork ni so gbogbo ẹ̀ náà lèèyàn pass through díẹ̀díẹ̀ kó tó di wípé àdúpẹ́ lọ́wọ́ bíi tí Ọlọ́run ràn wá lọ́wọ́ dé.